قالوا له اقرأ واصعد في درجة الجنة وغرفها فهو في صعود ما دام يقرأ هذا كان أو ترتيلا. ẹ̀kọ́ tajwid ní èdè Yorùbá. Bismillah, alhamdulillah wassalatu wassalam ala rasulillahi wa ala alihi wa ashabihi wa man wala wa man tabi'ahum bi ihsani ila yawmiddin wa ba'd. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Adọ́pẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba àgbáńláyé. Mo tọrọ ìkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Abẹ́ Ọlọ́run kó gba ọpẹ́ ilé tí a dá lọ sí ọ̀dọ̀ ẹ̀. Ìkẹ́ tí a tọrọ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad kọ́lọ́run bá mú bá. Mo jẹ́rìí ní ìjẹ́rìí tòdodo pé kò sí olúwa kan tó lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ń pè ní ìjọsìn àfi Allah. Bákan náà Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam, ẹrú jọsìn Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run sì ní pàápàá. Ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, yìí ni tẹ̀síwájú nínú àyọkà látinú tírà tán pé orúkọ rẹ̀ ní Hidayatul Mustafid fi ahkami tajwid ilé tó wá látọ̀dọ̀ Abi Rima rahimahullahu rahmatan wasi'a. Agbègbè tí a ti dánu dúró náà ni ọ̀rọ̀ nípa sifatul huruf, tó sì jẹ́ pé ní òní a máa wọ faslu fi bayani aqsamil waqf, ọgbà tí ń sọ̀rọ̀ nípa àwọn ìdánudúró tí ń bẹ nínú Qur'anil Karim. Àfáà ní kí náà ń pè ní ìdánudúró? Sẹ́yìn pé tá a bá ń ka Qur'an lọ, a máa gé ẹ̀mí, a fẹ́ akọ̀, a dákẹ́ nígbà míì, a kàn dákẹ́ bá a ṣe ń sẹ́nu kù tá à ń dákẹ́ yẹn. Ani alhamdulillahi rabbil alamin. Sẹ́ni bá a ṣe dúró níbi alamina yẹn, ó ní ìdájọ́. Kì í kàn ṣe pé a máa dúró bó ṣe wù wá. Téèyàn bá dúró nígbà míì, Kùránì ó sì máa mú ìtumọ̀ wá létí ẹni tó bá gbọ́ Lárúbáwá tó mọ̀ ìtumọ̀ rẹ̀ tó sì ní àwọn ẹ̀kọ́ kan lára pé mashallah. Téèyàn bá dúró nígbà míì, ẹni tí ń ka gangan fúnra rẹ̀ ó sì máa tàmátà. Kùránì yẹn yóò sì máa bá nǹkan lọ. Téèyàn bá dúró nígbà míì, èèyàn máa lè dẹlẹ́sẹ̀. Àwa bẹ̀ Allah kó má ṣe mi àtẹ̀yìn lẹ́lẹ́sẹ̀. Bó wá láti máa dúró, ẹ jẹ́ ká ká lọ. Àfáà ní ila kam qism tanqasimul aqsamul lati yaqifu alayha tali lil Qur'anil azim. Wọ́n ní ọ̀nà mélòó òun náà ló pín sí àmì ìdánudúró tó yẹ kí ẹrú Ọlọ́run tí ń ka Qur'an ilé tó gbọngbọ́n jùlọ tó yẹ kí ó mójútó. Àfáà ní tanqasimu ila arba'ati aqsam. Àfáà ní mẹ́rin náà ni. Alákọ̀ọ́ ń bẹ àfáà ní tam, wọ́n ní pè ní waqfu tam, waqfu eléyìí tó pé pérépéré. Waqfu kaf, òun náà ni waqfu tó jẹ́ wípé ó ṣe déédé. Waqfu hasan, waqfu tó dáa, àti waqfu qabih, àti waqfu eléyìí tí kò bójú mu. Àfáà ní ma huwa al-waqfu tam. Wọ́n ní kí ni wọ́n ń pè ní waqfu eléyìí tó pé pérépéré. Àfáà ní huwa al-waqfu ala kalimati lam yata'allaqa ma ba'daha biha wala bima qablaha la lafzan wala ma'na ka waqfi ala al-muflihun. Àfáà ní pé tá máa sọ pé waqfu tam, òun náà ni waqfu kan tó jẹ́ wípé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ ká tó kàn. Kò tún wá ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tí ṣe kíni. Àbí ká sọ wípé ìtàn pè ní waqfu tam, òun náà ni waqfu kan tó jẹ́ wípé lam yata'allaq ma ba'daha biha, in tó kàn lẹ́yìn rẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀. Tó bá ti dúró ń bẹ, ọ̀rọ̀ yẹn ti nítumọ̀. Wala bima qablaha, bákan náà in tó ṣáájú rẹ̀ náà bákan náà òun náà nítumọ̀. Wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọba ti ń sọ pé al-muflihun nínú suratu Baqara. Ọlọ́run ní ulaika ala hudan min rabbihim. Ọlọ́run ní wa ulaika humul muflihun. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó pé pérépéré. Kéèyàn dúró lórí muflihun náà nísìn, waqfu tam ni. Bákan náà wọ́n ní ma huwa al-waqful kafi. Kí ni wọ́n ń pè ní waqfu eléyìí tó jẹ́ wípé ó ṣe déédé? Wọ́n ní huwa al-waqfu ala kalimati lam yata'allaqa ma ba'daha biha wala bima qablaha lafzan bal ma'na. Wọ́n ní òun náà ni
ìdúró lórí gbólóhùn kan, lórí sẹ́ńtẹ́ǹsì kan, lórí ọgbà ọ̀rọ̀ kan tó jẹ́ wípé n tó ń bẹ lẹ́yìn rẹ̀ ò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀, n tí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ ò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀, bákan náà n tí ń ṣáájú ẹ̀ náà ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ní inú ìyànnàná ọ̀rọ̀, ṣùgbọ́n nínú ìtumọ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀, nínú ìtumọ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀. Tí example máa jẹ́ ká gbọ́ yé ka qawlihi ta'ala, gẹ́gẹ́ bó ṣe wá náà ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé la yu'minun, Ọlọ́run ní la yu'minun, la yu'minun yìí nìsín ọ̀rọ̀ àwọn kan lọ́lọ́run bá bọ̀, àwọn wo ni wọn ò gbàgbọ́, bọ̀ nínú ìtumọ̀ láti mọ̀ táwọn pé la yu'minun ó pé ṣùgbọ́n Ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ ni nínú Baqara. So ìgbà tó yẹ pé Ọlọ́run sọ̀rọ̀ nǹkan bọ̀ yẹn, irú wákfù yẹn níbi ká dúró kò ìsàbúrú ká dúró, ṣùgbọ́n ká mọ̀ pé dídúró tá a dúró yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú nǹkan tó ṣáájú ẹ̀. Fi awwalil Baqara, níbẹ̀rẹ̀ Baqara, li annaha ma'a ma ba'daha wa huwa khatamallahu. Wọ́n ní òun náà ní gbólóhùn ọ̀rọ̀ Ọlọ́run tí ń sọ pé khatamallah muta'alliqun bil kafir, nítorí pé gbólóhùn yìí ó ní nǹkan ṣe pẹ̀lú kèfèrí, ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn kèfèrí. ẹ sì gbọ́rọ̀ tọ́lọ́run bá bọ̀ ni pé innal ladhina kafaru sawa'un 'alayhim a anzartahum am lam tundirhum la yu'minun. Ọlọ́run ní ó ṣe wáàsí fún wọn ò ní gbàgbọ́. Ọlọ́run wá ní khatamallahu ala qulubihim, him yẹn qulubihim dọ̀míìrù yẹn àwọn wo ló lọ bá? Ṣé bí àwọn kèfèrí innal ladhina kafaru yẹn ni tó wà ní àyà àkọ́kọ́ yẹn. Ìdàn tọ́rọ̀ bá rí báyìí a jẹ́ wípé khatamallahu àyà tó tẹ̀lé innal ladhina kafaru yìí ó ní nǹkan ṣe pẹ̀lú innal ladhina kafaru tó pọ̀rọ̀ wọn náà lọ́lọ́run continue, ṣùgbọ́n ká wá dúró láàyè yìí káàfù ni ó ṣe déédéé, ṣùgbọ́n ó ní nǹkan ṣe pẹ̀lú nǹkan tí ó tẹ̀lé. Ma huwa al-waqful hasan, wọ́n ní kí náà ń pè ní waqfu eléyìí tó dáa. àfààní huwa al-waqfu ala kalimatin ta'allaqa ma ba'daha biha wa bima qablaha lafdhan bi sharti tamamil kalam inda tilka al-kalima kal-waqfi ala alhamdulillahi fil fatiha. àfààní náà ń pè ní waqfu hasan, waqfu eléyìí tó dáa, òun náà ni pé ká dúró lórí kẹ́límà kan, gbólóhùn kan tó ní nǹkan ṣe pẹ̀lú tó ṣáájú rẹ̀, ó sì tún ní nǹkan ṣe pẹ̀lú tó wà lẹ́yìn rẹ̀. ìkànnù méjèèjì, ó lè ní nǹkan ṣe pẹ̀lú tó ṣáájú, ó lè ní nǹkan ṣe pẹ̀lú tó wà lẹ́yìn, ṣùgbọ́n ibẹ̀ ni wípé ìdúró lórí gbólóhùn yìí nìkan òun náà dá wà, a lè dúró lórí rẹ̀, ṣùgbọ́n a mọ̀ wípé ó yìí ní nǹkan ṣe pẹ̀lú tó tẹ̀lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ń sọ wípé alhamdulillahi nínú suratul fatiha. tá a bá sọ pé alhamdulillah ó correct hasan, ṣùgbọ́n ká sọ pé rabbil alamin òun ló fi pé pérépéré jù. In fact ọ̀rọ̀ yẹn lọlẹ̀ bá ní arrahmanir rahim, torí pé tá a bá sọ pé rabbil alamin, rabbi nísìn ó wá ròyìn Allahu ni, ó wá jẹ́ ká mọ̀ tí ń jẹ́ Allahu ni pé olúwa ọba tí ń re gbogbo ayé. àfààní sifatul lahu muta'alliqun ma ba'da al-kalima, wọ́n ní ìròyìn ni rabbi yìí jẹ́ fún tó sì ní nǹkan ṣe pẹ̀lú rẹ̀. al-mawqufi alayha, yáni ọ̀rọ̀ tá a dó lórí ẹ̀, biha lafzon wa kal-waqf ala alayhim, wọ́n ní ó ní nǹkan ṣe pẹ̀lú rẹ̀ ní inú èdè, ṣùgbọ́n nínú ìtumọ̀ ó lọ gerege. bákan náà tí a bá dó lórí alayhim, àfààní kal-waqfi ala alayhim, ó sì wà nínú Quran pé ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim. gbólóhùn alayhim yìí tá a bá dó lórí ẹ̀, sẹ́gbẹ́n tó tẹ̀lé náà ni ghayril maghdubi alayhim. àfààní wípé alayhim tá à ń sọ yìí, ghairi tó tẹ̀lé yìí ó jẹ́ sífà fún gbogbo júmùlà yẹn pátá, ó wá jẹ́ sífà fún alladhina an'amta alayhim ní báwọn, mo rò ká gbọ́ yé. bákan náà ó dẹ̀ tún lè jẹ́ badal náà bákan náà, tá a sọ pé siratal ladhina an'amta alayhim kó jẹ́ sirata ghayril maghdubi alayhim, yáni sirata ghayril maghdubi alayhim, àwọn náà ní alladhina an'amta alayhim. so eléyìí ń jẹ́ kó yọ wá pé lexically nínú ẹ̀lò ọ̀rọ̀ wọ́n jọ wà papọ̀,
ṣùgbọ́n nínú ìtumọ̀ ó ti mú ìtumọ̀ eléyìí tó pé pérépéré wá. Àpẹẹrẹ lásán la mú wá o, a lè ka tí Ọlọ́run bá yẹn o. A bẹ Ọlọ́run nínú àánú rẹ̀ kí ó fi àlùbáríkà sí ìmọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Ní ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀, a máa sọ̀rọ̀ nípa waqful qabih. Wassalamu alaikum wa rahmatullah. بدأت ببسم الله في النظم أولا تبارك رحمانا رحيما وموئلا وثنيت صلى الله ربي على الرضا محمد المهدى إلى الناس مرسلا وعتراته ثم ناديت اللهم يا خير سامع أعذني من التسميع